ọgbọ́n nǹkan tí Nnamdi Kanu sọ ó ní àṣìṣe táwọn Haúsá ṣe nílẹ̀ wọn tí Fúlàní fi gba gbogbo ilẹ̀ wọn nù reality dẹ̀ ni bọ̀ bá any state ní north lónìí tán bá ti rí wàhálà Fúlàní herdsmen Fúlàní ní ìjọba lórí wọn Fúlàní ní ń ṣèjọba lórí wọn àwọn Haúsá gangan ò ní sèé mọ́ ní tó ku Haúsá kù ní èdè wọn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kọ́lọ́ mọ́jì ó sùn orí ibi tó bá wà wọn náà jiyàn méjì péré gbé níjẹ̀bú òde wọ́n dẹ̀ gba 70 million lọ́wọ́ ẹnìkan wọ́n gba 200 million lọ́wọ́ ẹnìkan that is 270 million naira from just 2 people. ẹ wọ́n jà bá wọn jà bóyá Tinubu ó wọlé Tinubu ti wá wọlé báyìí nísìn ọdún mẹ́ta Bọ́lá Tinubu ti rí kọjá. Do you want the same thing to happen to your families, to your villages? Do you want your towns, let's say Ògbómọ̀ṣọ́, to be renamed into a Fulani name? Can you imagine? Ògbómọ̀ṣọ́ ló dákọ̀ o Ògbómọ̀ṣọ́ náà ni wàhálà ti ń ṣẹlẹ̀ sí wọn ní ìsìn. Is this not a prophecy? Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ lọ́jọ́sí ọmọ tí ń dòun nípa bí ó ṣe ń jà fún àwọn ènìyàn rẹ̀ pàápàá jùlọ àwọn ẹ̀yà Ìgbò wípé àfi kí wọ́n bọ́ lọ́wọ́ Fúlàní ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti sọ tipẹ́ nínú èyí tí àfikíní ọ̀hún hàn wá ọ̀rọ̀ tó sọ nígbà náà tó fi ń jà fún àwọn ẹ̀yà ẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé nígbà kan rí ni àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n jẹ́ ọmọ ogun fún Nnamdi Kanu pa gbogbo tí ń jẹ́ màálù run ìyẹn ní ilẹ̀ Ìgbò nígbà náà débi pé títí di òní ohun tí ń jẹ́ ẹ̀yà Fúlàní àbí agbésùmọ̀mí kó máa hu ìyẹn ní ilẹ̀ Ìgbò débi pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí àwọn tó ń jẹ́ agbésùmọ̀mí kò sí ní ẹ̀yà Ìgbò mọ́ nítorí pé bó tilẹ̀ jẹ́ sí pé Nnamdi Kanu wọ́n ní ọ̀nà tó gbé kinní ọ̀hún gbà wípé kò tọ̀nà ṣùgbọ́n ṣá o ohun tó di mímọ̀ fún wa lẹ́nìí òun náà ni pé Nnamdi Kanu mọ̀ jà fún àwọn èèyàn ẹ̀ pàápàá jùlọ nípa ti agbésùnmọ̀mí tàbí ká sọ pé àwọn agbénipa èyí tó wá ilé gboko yẹn láàrin àwọn ọmọ Yorùbá báyìí Nnamdi Kanu ti sọ pé ó ń sọ fún ọmọ Yorùbá nígbà náà ṣùgbọ́n nítorí ọmọ wọn èyí tó jẹ́ Bọ́lá Ahmed Tinubu èyí tó fẹ́ dipò ààrẹ nígbà náà ó jẹ́ kí wọ́n tẹ́tí gbọ́ nǹkan tó ń sọ ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ kú ojú lọ́nà o ó ti rí kinní ọ̀hún kó tó di pé ó ṣẹlẹ̀ ó sì tún kí àwọn ará Ọ̀yọ́ nínú èyí táwọn èèyàn sọ pé ǹjẹ́ ọ̀rọ̀ tí Kanu sọ nígbà náà kọ́ ló ti ń dòun yìí wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá kẹ́lẹ́ gbọ́n tí Nnamdi Kanu sọ nínú ọ̀rọ̀ ẹ̀ kó tó di pé àwọn ọlọ́pàá ń wá kiri nígbà náà tó ń sọ fún ẹ̀yà Yorùbá pé ẹ dìde ẹ jáyè ti dìde sọ̀rọ̀ yìí ká dá àwọn ẹ̀yà Fúlàní padà ó ní gbogbo tí wọ́n ń ṣe yìí ó ní wọ́n ń ṣe nítorí ẹ̀sìn àti nítorí àti gbalẹ̀ àwọn baba ńlá baba wa torí ẹ̀ ló ń ṣe jáde gbayagbaya wípé òun ò ní gbà bẹ́ẹ̀ ò bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú ìjọba tí Muhammadu Buhari ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni Muhammadu ti sọ wípé ká dá igbó ọba ìlú fáwọn Fúlàní kan èyí ká yabẹ̀ sọ́tọ̀ kí wọ́n ti máa dẹran jẹ nínú èyí tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ ò bá tún gbàgbé Muhammadu Buhari sọ wípé ká fún wọn láàyè láwọn ìgbà kan onírúurú ìgbésẹ̀ ni Muhammadu Buhari gbé nígbà náà láti fún àwọn Fúlàní láàyè láti fẹ́ràn joko wa àbí láti dọ́gbọ́n gbalẹ̀ wa nínú èyí tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin sọ pé bẹ́ẹ̀ kọ́ Awíkókó ti wá jáde gbayagbaya lórí àwọn ọ̀rọ̀ yìí pàápàá jùlọ nínú fọ́nrán tó mú wa nínú èyí tí Nnamdi Kanu ti sọ àwọn àsọtẹ́lẹ̀ nípa tí ó ṣẹlẹ̀ s'Ógbómọ̀ṣọ́ àti tí ó ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá lápapọ̀ nínú èyí tí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ àti àwọn ibi tó fojú sí pé ó ṣeé ṣe o kí ẹ̀yà agbénipa ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà náà nínú èyí tí a ti rí ìtúsílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí Nnamdi Kanu sì dárúkọ pé ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ àti tọ̀yọ́ ẹ kú ojú lọ́nà wọn farabalẹ̀ fi kinní ọ̀hún hàn yín ẹ máa bẹ́tù ọ̀hún bọ̀ ní ràbájì gan ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá àbẹ́jú lónìí fi wá tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ kọ́ àná ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti jàgbó pélébé èyí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òní ọ̀mà ràn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò bó bá ṣe ń jábọ́ bí àpò yìí ní jẹ́ kí ti yín ó di sí o ọ̀rọ̀ tó bá lè sọ ọmọ Yorùbá láǹfààní ó náà làwa máa ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ làní ká sòkè ní ọ̀nà tó ní létí ẹ̀já ṣe àìkàpẹ́ kálí pé Nnamdi Kanu ti sọ àsọtẹ́lẹ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ìgbésùnmọ̀mí èyí tó ń wálé nílẹ̀ Yorùbá olóhùn ti sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti ṣe rí ẹ̀já ṣe ẹ̀já subscribe síbẹ̀ ẹ̀já tààgùn tí ń bẹ̀lẹ́bẹ̀ẹ́ yẹ́n máa bí tí òun bọ̀. ọ̀pọ̀lọpọ̀ ìlú nípínlẹ̀ Kwara wọ́n sá kúrò nínú ìlú wọn ṣé kò sọ bẹ́ẹ̀ bó sì sọ lóye sọ yẹn wáyé tó jó Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ akọ Ògbómọ̀ṣọ́ náà wà láti bẹ̀rẹ̀ yìí. ńgbà tá a bá ń sọ̀rọ̀ Fúlàní táwọn èèyàn bá sọ pé ẹran ni wọ́n ń dà bísínẹ̀sì wọn ni ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kọ́lọ́ mọ́jì ó sùn orí ibi tó bá wà kọ́kọ́kọ́ jáde ó lóun fẹ́ ṣe grazing route that means a fi àwọn àyè lẹ́nu rìsáàfù wa táwọn Fúlàní tó jẹ́ pé ojú ọ̀nà tí wọ́n mọ̀ dá wọn lùgbànú a ní no olókè
ẹja ṣe cattle colony àwa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé màálù dídà business ẹnìkan ni kò kà wá tó kùnà ó kì í ṣe business tiwa. Báwo ni business ẹnìkan ṣe máa mú láyò odidi president? Báwo ni business ẹnìkan ṣe máa mú láyò odidi government? Business aláta ò mú láyà yín, àwọn tó ń kóṣù wọlé ò mú láyà yín, àwọn tí ń da màálù ṣe máa mú láyà yín. Kí ni importance màálù fún wa? Tax mélòó èèlò ni tax dẹ́gbà lórí màálù tán ń dà? Nothing. Kọ̀rọ̀ àwọn tí ń kẹ́lù wọlé látòkè òkun ò mú láyà yín, àwọn tí ń kó oògùn wọlé ò mú láyà yín, àwọn tí ń kó mọ́tò wọlé ò mú láyà yín, àwọn tí ń kó tọ́kí wọlé ò mú láyà yín, àwọn tí ń kó òróró wọlé ò mú láyà yín, àwọn tí ń kaṣọ wọlé ò mú láyà yín, àwọn tí ń da màálù sí wa mú láyà president wa. Tó yẹ pé ká fún wọn láǹfààní, ká fún wọn lóore ọ̀fẹ́ torí pé àwọn ń daran jẹ. Ó ṣe wá kàn wá. Àtúnlá àgbà cattle colony náà bá tún yọwọ́ Ruga settlement. Wọ́n ti Ọ̀ṣínbàjò síwájú ńgbà náà. Asáré kò fún tátátátátátá Ọ̀ṣínbàjò farínú. Ẹ̀wọ̀n pọ̀ Ọ̀ṣínbàjò ní máa ń lọ́kọ̀ àwọn ìyá lọ́jà ní ọmọ pín 10,000 káàkiri láyé ìgbà náà. Ìnà Buhari máa ń rán. So They are allowed to do their businesses in the forest. Why? All of you are aware of it. But you kept quiet, hoping that somehow Tinubu will emerge as the president or an Igbo man will come as the president and your family will start enjoying. But in the meantime, you have no more farmlands, you have no more forests, you have nowhere you can call your own home. Reality. Èròǹgbà wa ń gbà náà nù. Ẹ mọ̀jà bá wọn jà. Bóyá Tinubu ó wọlé. Tinubu ti wá wọlé báyìí nísìn. Ọdún 3 Bọ́lá Tinubu ti rí kọjá ní May 29. Ọdún 4 ẹ̀ là ń gùn, àkàsọ̀ 4 ẹ̀ là ń gùn lọ yìí. Story ò change lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò. Bí wọ́n ṣe ń pa kúkúrú, wọ́n ṣe ń pa gígùn. Bí wọ́n ṣe ń gbé obìnrin, wọ́n ń gbé ọkùnrin. Àwọn obìnrin ló ṣàgbákò jù. Torí kò pọ̀ nínú wọn tí máa ń bọ̀ lọ́fẹ̀ẹ́ tí wọn ò ní kó ìbásùn fún. Mò ń wò kan àwọn Fúlàní bíi 8 ni wọ́n ń bá a sùn. Wọ́n wà láàárọ̀, wọ́n wà lálẹ́ ńgbà míì. Wọ́n tó sáfù lórí ẹ̀, kálukú sì tiẹ̀ yọ̀ọ̀rọ̀ yọrùn, kálukú sì tiẹ̀ yọ̀ọ̀rùn, kálukú sì tiẹ̀ téèyàn gbọ́dọ̀ kọ̀. Wọ́n á tó mọ̀ ń tìpá ti kúkú pé kọ́ mọ yáta. Wọ́n yú The only solution ni pé ká flush gbogbo àwọn wèrè jáde kúrò nínú igbó wa. Bíjọba bá sọ pé orí àwọn burú, àwọn ọmọ nǹkan táwọn lè ṣe. Wọn ò wá rí drone rà lágbàáyé tó lè detect ibi tán wà, tó lè kùn wọ́n lórun, tá a fi lè rí wọn kó bí ọmọ yìí tàbí tá a fi clear àwọn tán. Ọgbọ́n tí wọ́n lò fún tí wọ́n ṣe fún Basọ̀rún Gáà ló yẹ kán ṣe fóun náà. Gbogbo àwọn ìran Basọ̀rún Gáà wọ́n pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀. Wọn ò jẹ́ kí wọ́n escape. Ran àwọn bá àwọn tó dọ́gbọ́n sá kúrò nílùú sá lọ síbòmíì tán fẹ̀yìn pọn lọ. Wọn ò tó bẹ̀ láti proud pọ̀ ọmọ Basọ̀rún Gáà làwọn nísìn. Ńlá fi pé bọ́ láyẹ̀ òṣìkà bọ́ rántí kú Gáà òṣòótọ́. Same stupidity exhibited by Hausa peasants that enabled Fulani to take Sokoto from them, that enabled Fulani to take Katsina from them, that enabled Fulani to take even Kano from them. Every Hausa land is occupied either by a Fulani emir or a Fulani governor. Some of Ọgbọ́n nǹkan tí Nnamdi Kanu sọ. Ó ní àṣìṣe táwọn Hausa ṣe nílẹ̀ wọn tí Fulani fi gba gbogbo ilẹ̀ wọn nù. Reality dẹ̀ ni. Bó bá any state ní north lónìí tán bá ti rí wàhálà Fulani yes-men, Fulani ní ìjọba lórí wọn, Fulani ní ń ṣèjọba lórí wọn. Àwọn Hausa gangan ò ní ṣe mọ́, ní tó kù Hausa kù ní èdè wọn. Kò sí nǹkan kan tó kù wọn kù mọ́. Ọmọgbọ́n tán Fulani dá. Tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́, àkọ́kọ́ sọ wípé Hausa Fulani, nígbà ya wọn yọ Hausa kò ń bẹ̀, wọ́n ní Fulani làwọn o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dáhùn Fulani pé Fulani làwọn àwọn kìí Hausa, àwọn aláwùsá yàtọ̀, Fulani yàtọ̀, Fulani lèmi o. I am a Fulani man. Ojú wọn wà south west, wọ́n fẹ́ wá gbalẹ̀ yín o. you don't want to reason, you don't ever learn that the main aim of Fulani is to conquer your land and enslave you. Look at Hausa people today. As I wrote yesterday, they are worse than a discarded tissue paper. They are worth nothing. Only their language is what is relevant in their lives. Everything else is lost. All of you are repeating the exact same mistakes that the Hausas made. This guy is making a lot of sense.
but we never listen. náà la tó ń play yìí tẹ́ tó ń gbọ́ ìwé ẹni tí ò tí ì gbọ́ tẹ́lẹ̀ sí ń gbọ́ báyìí. bó a kàn máa gbọ́n tí ẹ ṣáwa wí kóńkó jàre hàn mọ́ ọlọ́mọ content ní wá. bá a ṣe mọ̀ ọ́n fàtìrì tí kòkó kó lélẹ̀. ẹni tí ó gbọ́ àwa tá à ní gbọ́ ò ní gbọ́. torí tálíkà ni àìsè pásítọ̀ káládébóyè ní mínísìn wọn á jáde mọ sọ bẹ́ẹ̀ òun máa papa is talking dáàdì o dáàdì jí o á gbọ́dọ̀ sí wọn lẹ́nu. ṣùgbọ́n torí páwí kóńkó kì í ṣe adébóyè mi ṣe oyèdépò mi sọ ìyá kìló ẹni gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹni gbọ́ nǹkan tí n bá sọ ọ̀rọ̀ mi ò ní nítumọ̀. That is why they are in trouble and that is why they can never ever come out of it. Haúsá ò lè jáde kúrò nínú wàhálà tán wà mọ́. inú wàhálà náà ni ìran Yorùbá ti wá kó sí báyìí. ìbẹ̀rù bójó àwọn skul tó bá wà nítòsí gbó ẹ sọ pé kán kọ́ ọmọ wọn kó ń bẹ́ẹ̀ ń bolẹ̀ fẹ́ kán kọ́ ọmọ wọn lọ. ń bọ̀ jẹ́ pé ibi tíṣẹ́ bàbá fì sínú ibi tíṣẹ́ màmá fì sínú ibi tọ́nà àti jẹ wọ́n wà nìyẹn. bẹ́ẹ̀ bá ní kí wọ́n kọ́ ọmọ kó ń bẹ́ẹ̀ kán kọ́ ọmọ wá sí gbòòrò ta ni ó bá wọn bójú táwọn ọmọ wọn ń gbòòrò. ẹ̀yin lè bá wọn fún wọn lóúnjẹ ẹ̀yin lè bá wọn sanwó skul àwọn ẹ̀yin lè bá wọn mú àwẹ̀ fún wọn lójoojúmọ́. tọ́ra àwọn ọmọ tán kó òun o yóò ti dábẹ̀rù sí ọ̀pọ̀lọpọ̀ iléèwé tí ń bẹ lẹ́yìn ìgbèríko ó ti dábẹ̀rù sí wọn lára. nǹkan ẹyọ kan tó wù mí tíran Yorùbá ò bá ṣe ṣùgbọ́n tí wọn ò ṣe ò ní pé níbi ọjọ́ bíi mélòó kan ká tó dé wíkẹ́ndì tá a wà yìí àwọn iléèwé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tilẹ̀kùn àwọn olùkọ́ iléèwé wọ́n protest lórí àwọn ọmọ tán jí gbé yìí èmi ṣe bí kan náà ni wà ní ngbìn tó bá dé bójú bá mú párùn tí ń sogójì ń sọ ọ̀ọ́dúnrún pé tó bá dé bá bọ́ya dé ó yẹ kó ṣe gbogbo ọlọ́yà bó ni ò bá ṣe rí ká ní bá ṣe protest lọ́yọ̀ọ́ tí wọ́n tilẹ̀kùn léèwé lọ́yọ̀ọ́ wọ́n ti ti public school wọ́n sọ fáwọn ti private school kan tilẹ̀kùn àwọn superb tilẹ̀kùn kílẹ̀tà àti tìpínlẹ̀ Ọ̀ṣun ṣáì lọ school ṣé lílọ school àwọn ọmọ wa ń jọ náà wọ́n ti wá fi sóríire báyìí àbá ìlọ tán bá lọ school lọ́jọ́ náà ìyẹn ló máa sọ wípé kán má sóríire ó yẹ kí solidarity yẹn pọ̀ kí ìpínlẹ̀ Ògùn kan ti tọ̀dọ̀ wọn náà bí ìpínlẹ̀ Ọ̀yọ́ sí títí wọn yẹ kò yẹ kó jẹ́ Ìbàdàn nìkan Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ everywhere kan tilẹ̀kùn school láì sọlidé kí wọ́n gbé school tì àti private àti ṣe public kọ́sùn ó ṣe bẹ́ẹ̀ kó Èkìtì ó ṣe bẹ́ẹ̀ kó Oǹdó ó ṣe bẹ́ẹ̀ Lagos state yọmọ pòkì wọ́n lè mọ́ support wa but Ogun state lè tẹ̀lé wa ọ̀rọ̀ wa ìbá nítumọ̀ dáadáa majority èèyàn bá filẹ̀ kí ló dé tẹ́ school náà fi lọ school lẹ́nu àtòdí àwọn ọmọ tán jí kó ni tòdí àwọn ọmọ tán kó táwọn ajínigbé gbé yẹn ni àtàwọn tíṣà wọn. bọ̀ Yorùbá Ọlọ́run ṣàánú gbogbo wa Jésù Olúwa wa àmín o so àwọn Haúsá ò lè bọ́nu wàhálà tán kóra wọn sí àwa náà ò lè kú kọ́lọ́ ń jẹ́ káwọ́ kúrò ń bẹ̀ àwa máa kúrò ń bẹ̀ ń tiwa àwa máa kúrò ń bẹ̀ ń tiwa lóòótọ́ mọ̀ ń pẹ́ ká tó gbégbèsè ṣùgbọ́n tá a bá ti gbégbèsè àti dé nìyẹn. They are forcibly occupying their land and telling them that they cannot do anything about it. They are forcibly occupying our land and telling us that we cannot do anything 100%. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní wẹ̀sí ẹ̀lẹ̀ kan kó ọmọ 39 tísà méje kí wọ́n kó wọn wọnú igbó lọ kan ní a máa mú 1 billion wá kí wọ́n máa fún condition kí wọ́n máa jíyàn gbé káàkiri ilẹ̀ káàró òjìrè lónìí bí òun wọn ni wọ́n ń wọ̀ táwọn ti Jẹ̀bú Òde ní kí ló ṣubú táwọn wọ́n náà jíyàn méjì péré gbé ní Jẹ̀bú Òde wọ́n dẹ̀ gba 70 million lọ́wọ́ ẹnìkan wọ́n gba 200 million lọ́wọ́ ẹnìkan that is 270 million naira from just 2 people or 2 segment of people bóyá ẹnìkan bóyá àwọn ẹgbẹ́ kan àwọn gúrùpù kan ni wọ́n kó náà fi 200 million naira béèlì wọn tó mú tẹ́ fi san ẹ máa retí wọn ó jí mi gbé wọ́n sọ the lucrative business ní south west níbi òun lẹ́tún ti gbọ́ pé wọ́n jiyàn gbé ní south east onísàngómògì ẹni tó lè wà dànù Yorùbá ní tẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹ ń gbọ́wọ́lé ní lórí òní gbìyànjú àti pẹ́sẹ̀ dà ọ̀dọ̀bálẹ̀ ọlọ́ọ̀fẹ́ kí àbúrò dáadé ẹ àbẹ́gbọ̀n dáadé ẹ àwọn àgbẹ̀ àǹlẹ́ o ìyẹ̀rú ọ̀kín ọlálọ́mí ọmọ abísújú ọkọ̀ ọ wà ń bẹ̀ ṣùgbọ́n wá sọ pé sòójí dáadáa ó sọ rere o tọ́ pẹ́sẹ̀ dà ìwọ náà láǹfààní àti dìde bẹ́ni tó gbọ́wọ́lé ní lórí ọ̀bá gbìyànjú bẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹ ń gbọ́wọ́lé ní lórí òní gbìyànjú àti pẹ̀sẹ̀dà níbi wọ́n ti ń kí ọ tó bá dúró wọ́n máa sọ̀rọ̀ lọ ni ṣùgbọ́n tó ṣe bí ẹni pójú ń kàn ọ àbó ní nǹkan tó fẹ́ ṣe fúnra lára wọn ó panu mọ́ ń fúnra lára wọn ó pẹ̀sẹ̀dà níbi wọ́n dúró sí
so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ Yorùbá àti Fúlàní n ti ṣubú tẹ̀ wá nù ẹ gbọ́rọ̀ lẹ́nu Nnamdi Kanu. A whole presidency in a country openly and brazenly supporting terrorists. All of you watching and listening all over the world, you know that Miyetti Allah is a terrorist organization. You know that they have failed. Èmi àtẹ̀yìn mà lóòótọ́ pé Miyetti Allah ikọ̀ afẹ̀míṣòfò ni wọ́n. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari sọ gbangba ìwọ gbọ́ èmi gbọ́ ẹ̀yin gbọ́ àwa gbọ́ ń pé kí wọ́n má pa Fúlàní kí wọ́n jẹ́ káwọn negotiate pẹ̀lú wọn kí Buhari tó jẹ president. Nàìjíríà wọn gbàgbàkúgbà o especially with the Yorùbás a sì gọ̀ ọgbọ́n àgbọ́njù ọgbọ́n wa tó máa ń pọ̀ lọ́gbọ́n wa lára ni. Kí Buhari tó jẹ president wọ́n ní káwọn Jonathan ní káwọn Boko Haram kí wọ́n jẹ́ kárọ̀ ní wálé kó ní kò yóò sinmi ogun lílọ. Wọ́n ní táwọn bá fẹ́ negotiate Buhari ni kó gbẹnu àwọn sọ̀rọ̀ ó ti túmọ̀ sí pé Buhari ní link pẹ̀lú wọn. Kí ló dé tán dárúkọ mi kí ló dé tán dárúkọ Ṣèyí Mákindé nígbà tí ìmọ̀ ibi tán wà tí Ṣèyí Mákindé ò mọ̀ ibi tán wà bó ni náà fẹ́ sọ pé kó wá gbẹnu àwọn sọ̀rọ̀. Wọ́n sọ categorically pé Buhari ni kí wọ́n rán wá Buhari ni kó gbẹnu àwọn sọ̀rọ̀ ní tí Buhari bá ti sọ ń làwọn sọ. But we still made him the president. Ó lọ ọdún mẹ́rin wasted ó lọ ọdún mẹ́rin mi wasted. Ikún létí kò gbọ́ràn kò gbọ́ nǹkan kan aṣágbé orí àga ń bẹ̀ fún dídí ọdún mẹ́jọ. Àwọn ará bí wá ń jayé alábàtà lódìdí ọdún mẹ́jọ Buhari wọ́n ti gbilẹ̀ wọ́n ti ta kàn. Tinubu wá dé nísìnyí àwa fẹ́ lé wọn níbo la fẹ́ lé wọn lọ bó la ṣe fẹ́ lé wọn ọ̀nà wo la gbà lé wọn ọ̀dọ̀ wo èmi yín. Have said that Benue State is theirs for the taking as a spoil of war. Now àwọn Miyetti Allah wọ́n nípínlẹ̀ Benue táwọn ni o àwọn ó sì gbabẹ̀. Àwọn Boko àwọn ti gba àwọn ìlú ní Borno wọ́n ti rí àṣẹ àwọn bẹ̀ pé àwọn ti jagun gbabí o àwọn làwọn sì ní. Gbogbo amọ́wọ́lẹ́rán ní tá à ń sọ ńgbà náà ni pé Gàmbàrí pa Fúlàní kò sẹ́jọ́ ń bẹ̀. Ìran kan náà níjọ́ ń bára wọn jà ní ìsín Gàmbàrí ti wá pa àbí Fúlàní ti wá pa Yorùbá ẹjọ́ ti wá wà ń bẹ̀. All of you are aware of it. You know what they are doing. Anywhere you have Fulani headsmen, terrorists for that matter, they tell you, oh, they are pastoralists. Ẹni tó rí pé ìyà ń jẹ ìran ẹ̀ tó dìde fún ìran ẹ̀ ṣùgbọ́n tó wá gba ọ̀nà tìpátìkúùkù kò sẹ́ni tó lè jẹ́ lọ pẹ̀lú ọ̀nà tìpátìkúùkù ní Nàìjíríà yìí o lẹ́ni other country gan l'Amẹ́ríkà ò lè lo tìpátìkúùkù jẹ́ lọ. Tẹ́ ẹ bá jagun ẹ sì ń padà bọ̀ ní tébù lèmi fi sọ wípé a ní láti tàjẹ̀ sílẹ̀ ẹjẹ́ akúkú bẹ̀rẹ̀ láti tébù. So Yorùbá àwa ní approach tó dáa a ní èròǹgbà tó dáa a dẹ̀ ní approach tó dáa la fi ń lo legal way pé a ní ìdí àwọn negotiator nǹkan la fi ń lọ kí lorúkọ ẹ̀ United Nations nǹkan la fi ń kọ lẹ́tà la fi ń ṣe referendum orí social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ bá ń tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ ẹ bá rí dájú pé ẹ bá mi share program yìí o God bless you ẹ já lọ. Some of you do not understand what the Fulanis have in store for you. Very, very soon it is going to happen, and when it happens, your eyes will clear. And about Very, very soon it is going to happen, and when it happen, your eyes will clear. Ojú wa ti ń clear lóòótọ́. Nnamdi Kanu ti sọ years back. Bí ó dàbí ẹni pé ẹ mọ nǹkan tí Fúlàní ní in stock for you. Kò sí nǹkan ní in stock. Ìwọ gbọ́, èmi gbọ́, ẹ̀yin gbọ́, àwa gbọ́ lẹ́nu Sir Ahmadu Bello. Ó láwọn bàbá àwọn ti jogún ilẹ̀ Nàìjíríà fáwọn títí dé ìgbèrí òkun àwọn ó sì gbà débẹ̀. Usman Dan Fodio ló sọ bẹ́ẹ̀. Meanwhile Fúlàní ò kí ń sọ ọmọ Nàìjíríà. Ogun ẹ̀sìn wọn jà débí pẹ̀lẹ́sìn tán fi rápálá wọ Ìlọrin wọn ò kúkú kógun dé Ìlọrin. Ọ̀tẹ̀ àti rìkísí ọmọ Yorùbá ló bí bìlísì sí wa lọ́rùn. Bí Aólè ọ̀bá gbógun sáfànjá Àfọ̀njá ò ní wá ìrànlọ́wọ́ káàkiri. Aólè gbógun sáfànjá Àfọ̀njá wá ràn lọ́wọ́ dé ọ̀dọ̀ Ali Saliu Ṣéwù Álímì ó ràn lọ́wọ́ láti jẹ Ọ̀yọ́ run.
wọ́n pa Àfọ̀njá wọ́n jogún ilé Àfọ̀njá ìran Yorùbá nìkan náà ní ṣera wọn tí jẹ́ lọ bó bá jẹ́ yàmí ló kojú ogun sí wa wọ́n bá wa ń bùbá wọ́n bẹ̀ kún wa ń bùbá ṣùgbọ́n ogun ilé ni mọ́ sábà ja ìran Káàárọ̀ Oòjíire Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. You see it very clearly. I was warning you. It is the spillover of their same, should I say, terror effects that we are feeling right across the South. That was why we said with the launch of ESN that we cannot allow that nonsense to continue. Now, ó nítorí ẹ̀ làwọn ṣe gbé ESN kalẹ̀, Eastern Security Network. Lo and behold, ESN, do you know pé wọ́n dúró dòfin ìjọba? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣẹ̀ṣẹ̀ ń dódà àprófà kí federal government ó àprófù ìró ẹkùn kí Ṣèyí Mákindé ó fọwọ́ sí ìró ẹkùn. ESN ẹnìkankan ò give damn for anybody. Nnamdi Kanu give order wọ́n dá ESN nílẹ̀ ni wọ́n dẹ̀ wà well operated, well prepared, wọ́n dẹ̀ carry out operation wọn lóríṣiríṣi ọ̀nà, though wrongly, in wrong way, ṣùgbọ́n wọ́n rí kankan achieve. Eégún Fúlàní ò lè sẹ́ ní east kan sọ pé àwọn ń dẹran káàkiri, kì í ṣe pé wọ́n lé Fúlàní léré lásán, wọ́n gbẹ̀mí Fúlàní, wọ́n gbẹ̀mí màálù wọn. Òòrí ńgbà tí wọ́n kọjú ìbọn sí màálù tí wọ́n bẹ̀rẹ̀ sí pa màálù lọ pa màálù bọ̀ tí ẹ̀wọ́ gan tó ní màálù gan ara jẹ́ ọ̀tá ọ́. Màálù tó bá gbé ìkì ìbọn kan lọ wọ́n tún fún mẹ́ wọ́n dìde fèsì wọ́n pa màálù rọ rẹpẹtẹ lọ́tún lọ́sì, òórùn ò ní jẹ́ wọ́n sinmi ń bẹ̀. So wọ́n rí yẹn achieve. Ìbẹ̀rù ọ̀jẹ́ káwọ́ rí achieve ní South West. Ọjọ́ yẹn làwọn Fúlàní ń rí o tí wọ́n fi ń wo pé káwọn tún wọlé sí wa lára dáadáa bó ṣe wá wọn. They know they are not going to make any headway in the east. They have turned their attention to the west. Ọgbọ́n dáadáa wọ́n ti mọ̀ pé àwọn ò lè jẹ́ lọ ní east 100%. They can never succeed in eastern part of this country. Fulani can never succeed. But in southwest wọ́n ti wọlé sí wa lára gan-an. To the extent pé a rí àwọn olówó ọlọ́lá wa tí wọ́n ń ra màálù sí wọn lábẹ́ kan bá wọn sìn. A rí àwọn olówó ọlọ́lá wa tí wọ́n ń gbà wọ́n gẹ́gẹ́ bí gate man kí wọ́n máa ṣọ́ ẹnu ọ̀nà wọn. So gbogbo àwọn nǹkan yìí Fúlàní ti wọlé sáwà lára, wọn ò rí east lọ mọ́, west ni wọ́n dorí kọ. Nnamdi Kanu ti sọ sẹ́yìn kó ẹsẹ̀ sọ nísìn. Ó wá dàbí ẹni pé àgbọ̀ngbà náà ṣùgbọ́n tó sọ ti wá ń rí bẹ́ẹ̀ nísìn. Àwọn ọmọ tí wọ́n lọ kó nílé ìwé wọn jẹ́jẹ́ wọn jókòó. Èròǹgbà wọn kúrò nílé nípa wọn lọ ilé ìwé. Èròǹgbà wọn bọ́n bá délé ìwé nípa wọn fẹ́ kọ́ ẹ̀kọ́. Èròǹgbà àwọn olùkọ́ tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ò ní pé àwọn ọmọ ń bọ̀ táwọn fẹ́ kọ́ àwọn ò lè gbowó oṣù. Ṣùgbọ́n àwọn ajókòó kunkun wọn ò jẹ́ ká jókòó jẹ́jẹ́ ó jókòó jẹ́jẹ́. Wọ́n wọlé lójijì, wọ́n pa wọ́n sì kó lọ. Ntọ́wá délẹ̀ yìí Nnamdi Kanu ti kì wá ń lò tẹ́lẹ̀. Kíkọ̀ yà ń lẹ́nu bá sọ̀rọ̀ nípa Nnamdi Kanu lálẹ́ torí pé ẹjọ́ kìí ṣe tẹni ká mọ̀ ọ́ dá. Wọ́n ń pe wèrè ní wọ́n ń fa pé ewúrẹ́ jiyàn. Àkásí àgbàgbọ́ kò ní ìtumọ̀ lójú wa. Àwa sọ̀rọ̀ àwa dájá tí ó sọnù tí kìí gbọ́ fèrè. Nnamdi Kanu nìkan kọ́ lọ sọ ńgbà náà. Àwa Yorùbá kọ̀ọ̀kan náà sọ ṣùgbọ́n tálákà ni wá. Ẹ̀kẹ́ wa ò lè tólẹ̀ láàárọ̀ àfi lálẹ́. So àwọn baba ńlá baba tèmi jẹ́ kó yé mi pé ẹ̀yìn kùlé ojó ńláàrú òkú akíngbà. Ẹ̀yìn kùlé ojó ńláàrú òkú akíngbà. Ṣé Yorùbá yẹn yé? Nígbà táwọn kan bá ń pin náà tán bá ń pilẹ̀ ìjàngbọ̀n tán ń kàdájọ tán ń kó bán jọ. Nígbà àdàrú ni tí wọ́n bá mẹ̀lẹ́ ń bẹ̀ tọ́ ọ lọ èmi ọ̀lọ́ o tẹ́lẹ̀ wá ọ̀lẹ́ ni ọ́ ọ̀lẹ́ ni ọ́. Àwọn tó lọ ní tó bá fara gbọgbẹ́ ojú ẹ̀ náà ni wọ́n ti máa gbé wọn kọjá pé ẹ̀yẹn tó lọ ní ìsìn náà wọ́n kọjá ń bì
tí wọ́n sì láwọn lọ àsọ́lọ̀ ló ní mọ́ tẹ̀lé wọn ń bẹ́ẹ̀ gbọ́ngbà tí mo sọ ilé ìtọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ tó PC táwọn Palace Boy tí wọ́n rọ̀bọ̀n bò wọ́n lọ́dún náà lọ́hùn pówó ọkọ̀ ní ọ̀jẹ̀ ń lọ ojú ni mígbà náà ìbá ti mẹni tí ń jẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko lónìí. Nnamdi Kanu ní èrò tó dáa approach líle lónìí. Èmi study Nàìjíríà mo rí pé approach líle ò lè mú nǹkan gidi jáde yóò sọ̀yàn sẹ́wọ̀n ni yóò fìyàn pamọ́ forever ló jẹ́ kí n reverse back. Òye ilé ayé ló gbọ́dọ̀ kọ́kọ́ yé èèyàn torí egun tó bá pidán mọ níwọ̀n ní pidán pẹ́. Òye yé mi Àkàndọ̀rọ̀ Awíkonko mo mọ̀ gbà láti búyàn mo mọ̀ gbà láti sẹ́raró mo dẹ̀ mọ̀ bọ́n ṣe ń búyàn. Gbogbo àwọn tí ń búyàn lónìí wọ́n lè má lórí ọ̀fẹ́ àti búyàn tó mi torí mo mọ̀ bí tá a ti búyàn ti fi dùnyàn ti fi wọ̀yàn lára. Mo tún wá mọ̀ ìgbà téèyàn máa ń sẹ́nuró tí máa ń mẹ́nu kú tí máa ń dánu dúró. So mo rí pé ọ̀rọ̀ Nàìjíríà kò sẹ́ni tí ò wù pé ká yapa kú o kò sọ́mọ Yorùbá ọmọ káàrọ̀ òjìrè tí ò wù pé ká dòmìnira ara wa ká dá dúró lọ́tọ̀. Oríṣiríṣi nǹkan ló fi wù wá bẹ́ẹ̀ torí pé a ní nǹkan àlùmọ́nì tó lè sustain wa nílẹ̀ káàrọ̀ òjìrè. Alówó a tún ní owó tó ju owó lọ tí wọ́n ń pè ní ìmọ̀ aláwọn èèyàn pàtàkì pàtàkì name it orílẹ̀-èdè wo ni ò sọmọ Yorùbá tó lámì tó lápá sọ l'Amẹ́ríkà sọ ní London every country tó wà lágbàáyé tí wọ́n nítumọ̀ o sọ ní Switzerland lórí education ni lórí science ni lórí law ni lórí technology ni sọ bí tí ò ti sọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìrè ń bẹ. So a ní resources àti resources owó àti resources èèyàn we have it all. But contraption tí wọ́n ń pè ní Nàìjíríà yìí kò allow wa until tá bá kí àwọn nǹkan ìbọnú òfin. Mo á bẹ̀rẹ̀ sí ní pè wọ́n pé àwọn tó fẹ́ díje yìí ẹja kọ̀rọ̀ bọ̀ wọ́n lára kán tó lọ ẹ bá fẹ́ ká dìbò fún báyìí lẹ́sẹ̀ ṣe báyìí lẹ́sẹ̀ ṣe wọn ò gbà n tó ti ọ̀pọ̀lọpọ̀ sínú wàhálà nìyẹn. All right. All suffering from what I would an advanced version of the Stockholm syndrome. Can you imagine that these people came into their land and took it over and they cannot do anything about it? Hausa is gone. It took Fulani very many years before they came out of their shell to say we are Fulani. Remember before, many years ago, they said we are Hausa Fulani. We are Hausa Fulani. Because that time, their subjugation of the Hausa race hasn't been completed. Now they have completed it. Have they not completed it? And what is happening right now? I ask you what is happening now. Fulani have now come out to tell you we are Fulani people. Is that not what they are saying now? They are not telling you we are Fulani. No more Hausa Fulani. What does that tell you? That the Hausa race no longer exists. Do you want the same thing to happen to you? Do you want the same thing to happen to your families, to your villages? Do you want your towns, let's say Ogbomoso, to be renamed into a Fulani name? Can you imagine? Ogbomoso ló dákọ̀ o. Ògbómọ̀ṣọ́ náà ni wàhálà tí ń ṣẹlẹ̀ sí wọn ní ìsìn. Is this not a prophecy? Ọ̀pọ̀lọpọ̀ ìlú nípínlẹ̀ Kwara wọ́n sá kúrò nínú ìlú wọn ṣé kò sọ bẹ́ẹ̀ bó sì sọ lóye sọ yẹn. Wáyé tó jó Ògbómọ̀ṣọ́ ló dákọ̀. Ògbómọ̀ṣọ́ náà wàhálà ti bẹ̀rẹ̀ yìí. Ògbómọ̀ṣọ́ náà làwọn èèyàn ti máa ń pè ara wọn Fúlàní kan wọ́n tó bíi 200 wọ́n ń wọnú igbó lọ lÓgbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ yìí ni. Do you want Onitsha to answer a Fulani name? Forget all the nonsense about unity of Nigeria. All they are uniting against is your common interest. Unless you prefer epileptic power supply, unless you prepare to live your whole life without running water, unless you want to live in abject poverty and deprivation, your only alternative is a revolution. Let nobody discourage you. All the countries of the world doing very, very well, they all went through a revolution. You must go through it. If you don't go through it, you can never ever survive. Ẹ̀rù revolution yìí ni máa ń bà wá. Àìfẹ́ revolution, ẹ̀rù máa ń bà wá ni. Okay, you mentioned Oyo too. As simple as that. This very day, we are making it known to the whole world that the Muslim extremist dictatorship masquerading as a secular democratic government must be demolished. It must be demolished for you. Muslim extremist. Wọ́n ti pọ̀ nílẹ̀ Yorùbá gan-an, àwọn náà ń béèrè sàríà wọn. Bí ẹni pé sàríà ni ó móríire báwọn èèyàn wọn. Ẹ ń fẹ́ òfin nígbà tí ò sí ànító àtàníṣẹ́kù. Ẹ ń fẹ́ òfin nígbà tí ò sóúnjẹ táwọn èèyàn máa jẹ.
ẹ̀ ń compare Saudi Arabia tébi ò lè pa wọ́n. survive. They have to be demolished. If you do not demolish them, your lives will end very, very miserably. I assure you. I assure you. The zoo is on its knees. Everybody. The zoo is on its knees. Nàìjíríà ló ń bá wí òun. Orí ìkúnlẹ̀ ní Nàìjíríà wà. Tẹ́ bá dẹ̀ lè prove me wrong pé kì í sórí ìkúnlẹ̀ Nàìjíríà wà. Wọ́n kó èèyàn lójú wa, wọ́n kó àwọn ọmọ lójú wa. Fúlàní wá ń fún odidi state ní condition. Are we not on our knees? Àwọn ìyá ọlọ́mọ wa ń pariwo. Ẹ dákun ẹ ṣàánú wa o, ẹ fún ọ ní nǹkan bá fẹ́ gbà o. Àwọn ọmọ implication ti ń bẹ ńlẹ̀. Wípọ̀ ọ̀rọ̀ tó só sí ni lẹ́nu tó buyọ̀ sí ni. A gbọ́dọ̀ pọ́n sólá, a gbọ́dọ̀ túyọ̀ dànù. It is easier said than done. Ẹ fún ẹni tí wọ́n gba èèyàn ni ó fún ẹni tí ó fún wọn ń kọ́. Mọ́ bá fún wọn lówó tán fún wọn mọ́tò. Ṣé ká bá wọn fòfin ṣàríà náà sínú òfin ilẹ̀ Ìbàdàn? Ṣé ká fààyè gba Fúlàní ilẹ̀ Ìbàdàn pé kí wọ́n kókó ònú gbó kán máa kó wọn gbòòrò kí wọ́n wá sí kán máa ṣe falafolo? Sáà dá àwọn ọ̀daràn tí wọ́n mú fún ẹ̀sùn ọ̀daràn á mú wọn kúrò nínú ọgbà ẹ̀wọ̀n á sọ pé kí wọ́n máa lọ lálàáfíà torí pé a fẹ́ gbà yàn kúrò nínú igbó. So ibi tá a jọ dénú o. Knows that the zoo called Nigeria is on its knees. Who doesn't know that? Everybody knows. Nothing is functioning. You are all aware of it. When they say go and register for NIM or whatever rubbish is called. Is anything working in Nigeria? No. Kò sí tó ṣiṣẹ́ Nigeria. Education wa kò ṣiṣẹ́. Gbogbo school ọ̀pọ̀ mọ́. Secondary school tí mo ti jáde wọ́n lọ́mọ ọ̀pọ̀ ń bẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ classroom orí ẹ̀ ti já àwọn kan ti wó. Healthcare wa ilé yìí ti ń ṣàìsàn. Iná mọ̀nàmọ́ná wa téèyàn bá rí àwọn tí wọ́n wà nígbànú náà mọ̀nàmọ́ná yóò dàbí ẹni pé tí wọ́n ara téèyàn bá fi wọ́n dá ìbájú ti Fúlàní lọ. Ó sì máa rí wọn báyìí inú ó sì máa bí ọ inú ó sì máa rún ọ. Àti ìlú náà wákàtí mẹ́ta ń lé wa èrè. Àti ìlú náà wákàtí mẹ́ta. Bí wọ́n mú dé o wákàtí mẹ́ta wọn pa o complete kò ṣẹlẹ̀ rí lódìdí ọ̀sẹ̀ kan tán bá sì máa mú wa náà bí ẹ̀ẹ̀mejì. Tí wọ́n dẹ̀ ń délé àwọn èèyàn kan wọ́n dẹ̀ ń jáná wọn wọ́n sì ń délé àwọn èèyàn kan wọ́n ń béèrè bíìlì wọn. Kí ló wá iṣẹ́ Nàìjíríà náà? Bó bá dé airport wa wọ́n máa béèrè pé sí Nàìjíríà náà Giant of Africa náà rí plane àdáni. Ojú ọ̀nà wa kò ṣeé rìn. Kí ni tó ṣiṣẹ́ gangan? Nẹ́tíwọ̀kì ọ̀gbádùn. A lọ lọ́rùn lánàá ká tó rí tòṣe ni. Ilé tó sì yẹ ká lò òun lòun tó wá lọ wọ́n bí ojú yìí. Nígbà bá ra nẹ́tíwọ̀kì 850,000 naira 900,000 naira kí la fi tà. It is up to you to do it. You did it during NSAS. You can do it again. Can you imagine Fulani people telling you, if you remove Fulanis from Yoruba forest, imagine Fulani telling you, if you remove them from your ancestral lands, there will be war, and you are panicking, and you have not. Ṣé wọn sọ bẹ́ẹ̀ lóòótọ́? Pé tá a bá lé àwọn Fúlàní tí ń daran kúrò nínú igbó wa pé ogun máa wà. Èrè àwọn Fúlàní tí wọ́n ń jáde ńgbà náà tán ń ṣe press conference yàrá ń díà including àwọn ọmọ kéékèèké Fúlàní youth wọ́n ń jáde wọ́n ń threaten odidi Yorùbá land. Ààrẹ sọ nǹkan kan àwa kónkóló yìí náà là ń jáde tá à ń fèsì wọn gbà náà. Àwọn tó jágbà wa mẹ̀lẹ́ ń bẹ̀ àwọn olóṣèlú wa fọwọ́ ti gbọ́ndò business as usual inú kú lóró oúnjẹ kò sí wàhálà. Why are they not saying something about the East? Why did they not say to Eastern Security Network? Why did they not say to me, if you don't stop evacuating Fulani terrorists from the forest, there will be war? Because they know, they understand psychologically that you don't have what it takes to resist them. Mm-hmm. Do you know why Borno State is still alive? Why you still have the Kanu? Now, gbogbo tí wọ́n ṣe ń lẹ̀ Yorùbá wọn lè ṣe ní East. Mo gbọ́rọ̀ kan pé látìgbà tí wọ́n ti dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, do you know bí Àmọ̀tẹ́kùn tó ti pàdánù ẹ̀mí ẹ̀ ó ti lé ní 200. Ìmọ̀ bọ́ yẹ gbọ́ rí. Ṣùgbọ́n mi ń gbìyànjú láti sọ fún bẹ́ẹ̀.
pé àmọ̀tẹ́kùn tó ti pàdánù ẹ̀mí ẹ̀ ó ti lé ní 200. kí ló ṣẹlẹ̀ sí fámìlì wọn? kí wọ́n ṣe fún fámìlì wọn? orí òfin wo wọ́n fi gbé àmọ̀tẹ́kùn kalẹ̀? insurance policy ńkọ́ sọ wà fún wọn? sáwọn ẹni ẹlẹ́ni pàdánù ẹ̀mí wọn just like that náà wọ́n dẹ̀ ti lọ bẹ́ẹ̀ náà ni kò dẹ̀ sí wàhálà bẹ́ẹ̀ ẹni kan kò dẹ̀ béèrè nǹkan kan kò dẹ̀ sẹ́ni tó ṣe nǹkan fún wọn. kò sí wàhálà ṣá o. People in Borno today was because they resisted the Fulani centuries ago. You have to go back to history to understand how Nigeria came into existence. Fulani has been expanding from day one, from Senegambia. All the way from Senegambia, they've been expanding, and now they are in Okigwe. All the way from Senegambia, they are now in Okigwe. And you're asking us to somehow fold our hands and keep quiet because of 2023, because one idiot is going to come out to become a president, because of that rubbish, because of that nonsensical notion, we should fold our hands and wait until we are overrun by the Janjaweed from the Sahel. Is that how reasonable people think? Is that how people that wish to survive as a race, is that how they reason? It is very, very shocking that some of you do not understand what the Fulanis have in store for you. Very, very soon it is going to happen. And when it happens, your eyes will clear. And about whom you will see it very clearly. Ẹgbọ́, understand ti ń bọ̀, ó dẹ̀ ti dé báyìí, ó ti prophesize ẹ̀, ó ti predict ẹ̀, ó ti come to reality. Látàrí èyí, bẹ́ẹ̀ bá gbọ́ tí èmi tẹ́ ẹ̀ gbọ́ tàwọn tó kù, ẹ máa gbọ́ tí Nnamdi Kanu lálẹ́ yìí. Gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá ló make sense. Èèyàn máa ní èròǹgbà tó dáńgbà míì ṣùgbọ́n approach ẹ̀ ni máa ń burú jù. Nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yíyapa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àtìran Yorùbá àtìran ẹ̀yà Ìgbò, àwọn tá a jọ bẹ̀rẹ̀ earlier nígbà náà, gbogbo wọn rí dààmú lọ́nà kan àbí kejì. Èmi tí mo padà lójú ọ̀nà nìkan ni mi ò rí dààmú láàrin wọn, because mo rántí dáadáa lórí WhatsApp, lórí Facebook, mo create agitation for Oduduwa Republic. Eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn join fún, ńlá padà change sí Yorùbá Nation. Agitation for Oduduwa Republic, go and check it. So lórí pa àwọn èèyàn tó nífọ̀n tó lè kánná, àwọn tó lámì tó lápá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa. Èmi tí mo sì dálẹ̀ tí mo sì pè wọ́n wá, ńgbà mo tún wá wo sàkún ẹ̀, ṣèwádìí mi jinlẹ̀, mo rí pé kíní yọ̀ rọrùn. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú àwa tá a kálà yìí kíní ọ̀ngbà náà, Adéyínká grandson bẹ́ẹ̀ Nnamdi Kanu, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Tẹ́ ẹ̀ bá yára gbàgbé ọ̀rọ̀ o, ẹ mọ̀ páwa tá a jọ ń pariwo ẹ̀ nígbà náà nìyẹn. Wọ́n connect mi má Adéyínká grandson nígbà yẹn pé idea wa papọ̀, ṣùgbọ́n gbà tí mo fi wà Adéyínká grandson, mo ṣàkíyèsí pé máàlù yẹn nífẹ̀ẹ́ ìran rẹ̀ gan, ó nífẹ̀ẹ́ ìran Yorùbá gan, ó dẹ̀ fẹ́ràn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bó tiẹ̀ jẹ́ pé condition nísìn mi ń gbọ́ ń lọ ń bọ̀ Adéyínká grandson mọ́. Ó jẹ́ nǹkan tó fún mi ní kò rẹni níjànú díẹ̀ nípa orí ọ̀rọ̀ Yorùbá, pé ẹnu tí wọ́n fi ń padé gún náà ni wọ́n fi padé Ògún. Ọ̀rọ̀ Yorùbá kì í pẹ́ di máa jó lọ́mọ wẹ̀yìn rẹ̀. Ọmọ ọlọ́mọ wọn fìpá jí, ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ dé tòrótòró. God bless you sir, God bless you, mẹ́ káàbọ̀ o, God bless you sir. So mo rí pé approach Adéyínká ó lágbára ju tọ̀dọ̀ mi lọ. Ọ̀nà wo ni tí ẹ fi lágbára ni pé n tó ń tẹnu mọ́ ni pé kájú àdó olóró sí Tinker Island, kájú àdó olóró sí International Airport, kájú àdó olóró sí ibi báyìí, ibi báyìí, ibi báyìí. Ǹjẹ́ torí kí ni ó ní ká lè lé àwọn ẹ̀yà míì kúrò nílẹ̀ wa? Èmi wá ní kò dìgbà tá a bá dáná sun àwọn nǹkan yìí, torí pé a máa dùn ún dáná sun àti kọ́ padà yóò nira, ó là lówó tá a lè fi kọ́ padà. Mo á rò pé idea yẹn ni yóò bá tọ̀dọ̀ mi mu. Idea tèmi ni pé Yorùbá Nation is very, very possible if we can take a legal way, normal approach. A lè lọ lọ́nà referendum,
létà la tó mọ̀ wípé àwọn tó wà nípò òṣèlú ò ní fààyè referendum sílẹ̀ and again mo gbọ́ pé kò sí referendum nínú òfin Nàìjíríà ní tí ó bá dẹ̀ ti sínú constitution ẹ̀ lè lò láti govern ìlú gbogbo nǹkan ló ní bọ́n ṣe rìn ṣùgbọ́n àwọn tá a jọ láwọn èròǹgbà yìí lọ́kàn ọ̀nà tìpátìkúùkù làwọn mọ̀ wọn ò sì mọ̀ pọ́gbọ́n jagbára lọ èmi Àkàndá Àwíkòǹkò wá jáde ńgbà náà pé bí election bá ti ń bọ̀ àwọn èèyàn tiwa tó jẹ́ House of Rep members tàbí tó fẹ́ díje àwọn èèyàn tiwa ti ń lọ sí Senate àwọn èèyàn wa tiwa ti ń lọ sí ipò gómìnà ẹ̀já máa sọ fún wọn pé bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ make motion láti add referendum sínú òfin pé tí gbogbo àwọn aṣòfin wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire pẹ̀lú àwọn akẹgbẹ́ wa láti South East South bí gbogbo a lè sowọ́pọ̀ bẹ́ẹ̀ tá a sọ pé kí wọ́n fi referendum sínú constitution wa ó possible káwọn North East North West tàbí North Central káwọn kọ̀ọ̀kan náà join wa so with that tó bá ti jẹ́ àbádòfin a lè mẹ́nu lele pé tó ẹjá fààyè referendum lẹ́ o ẹni tó bá wù láti ya kúrò lára Nàìjíríà yóò lè lọ opportunity kò sẹ́ni tó dá mi lóhùn nínú wọn ní tí wọ́n orúkọ méjì wọ́n ń pè mí ọ̀dàlẹ̀ àti ọ̀lẹ wọ́n lójo ní mí wọ́n nítorí pé mo lójo yẹn kí n má discourage àwọn tó kù o ìpè táwọn yìí pọ̀ jù èébú òtẹ́ èébú èpè òtẹ́ pè àwọn tó mọ̀ mí ó mọ̀ sọ pé Àwíkòǹkò tí dandan ní kẹ́ ẹ sọ̀rọ̀ ń pa kínní ni ẹ dákẹ́ ń bẹ èpè tí pọ̀ ju tójú bá ń ta yín ẹ kúrò lórí social media bójú bá ń ta yín ẹ má ka kọ́mẹ́ǹtì torí èmi gangan tí mò ń sọ̀rọ̀ mi kì í ka kọ́mẹ́ǹtì tí n bá ti mọ̀ pé mo sọ̀rọ̀ líle tí n bá ti rí reaction àwọn èèyàn torí pé nǹkan kan ò lè discourage mi láyé mi ń tèmi o láyé eléyìí tí mo wà mọ̀ bóyá mo lè wáyé mi tí nǹkan kan máa discourage mi so gbogbo gẹ́gẹ́ mo sọ gbogbo àwọn tó mu ní líle gbogbo ọ̀nà faragbá Adéyínká grandson kò tí ì yìnbọn bẹ́ẹ̀ o ṣe ti àgbàgbé Simon Ekpa ni ẹ tètè mọ́ gbàgbé nǹkan o ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ní Finland lónìí orí ọ̀rọ̀ separation náà ni Nnamdi Kanu wà nínú ọgbà ẹ̀wọ̀n ní Sokoto orí ọ̀rọ̀ separation náà ni olóyè Sunday Adisa ọmọ Aládékun Adéyẹmọ Ìgbòho wọ́n kọlù ilé ẹ̀ ní July 21st tàbí ní July 1st 2021 in 2022 no 2021 orí lọ dá baba dá mi padà wálé àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ lẹ́wọ̀n ìfẹ́ ìlú náà wọ́n ní o tó sún wọn débẹ̀ o ṣùgbọ́n èmi Àkàndá Àwíkòǹkò mọ mọ̀jàmọ̀sá tá a máa kí lógun kí n tó sọ pé ojú ogun yá ń kọ̀kọ́ wò ó sógun tí mo lè sẹ́ ni tí ìbá ti ṣe léyìí tí mo lè sẹ́ màá sá padà lójú ọ̀nà mi ní máìdí káwọn yóò pè mí lọ́lẹ̀ tàbí ojo torí Yorùbá ni mi Yorùbá mi complete even in hard work God bless you we have it all I can beat my chest pé gbogbo ohun tí Yorùbá nílò pátápátá láì wo bí we have it all a ní ilẹ̀ ọlọ́ràá tá a lè fi sọ̀gbìn tá a lè fi dáko láì lo ajílẹ̀ tí nǹkan wa ó dẹ̀ da kí ilẹ̀ tó wá kù bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ epo crude oil bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ bitumen bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ gold so what else do we need? We have manpower, we have intellectuals, we have psychologists, we have engineers, we have scientists, mathematicians, name it. Kò sí nǹkan tá a fẹ́ tá a ní. So now Nnamdi Kanu ibi tó bá wà lónìí ilẹ̀ rẹ̀ o kò tí ì kú o kò sì ní kú lágbára Ọlọ́run ó ṣeé ṣe kí Nnamdi Kanu rà àánú gbà bẹ́ẹ̀ ni Nnamdi Kanu is a good man with good intention àgbékalẹ̀ rẹ̀ ló wrong. All of you took that without legislation, without any laws. Fulani can control you however they like. Once they announce it, Yoruba newspapers very foolishly and stupidly will support them because they want you to put as the president. And you are all dying every blessed day. Sọ parọ́ ni, kò parọ́. You are all dying every day. And you people reason up to say that what is happening in Nigeria is bad. There is no way that Fashionanti's daughter will not be alive today.
That is the price you pay for duplicity. That is the price you pay for treachery. That is the price you will continue to pay until you rise up and say enough is enough. ṣé ìran káàárọ̀ òjìrè tí wàá ṣe tán láti ṣe enough is enough báyìí sáà ti rẹ́dì ọlọ́run ràn wá lọ́wọ́. And it's under siege and the Fulani will take it. You don't take time. And Fulani will take it. ẹ bọ́ sí alájúlẹ̀ kan fi gbà á kí lẹ wí kí wọ́n gbà kán máa mú lọ ń bò láṣàwọ̀. So I am here today to encourage them that they must stand tall and I'm here today to encourage them. Àwa Yorùbá ní báwí o, ó wá láti wá encourage wa that we must stand tall. And láti dìde face to face, eye to eye, man to man, ká gba ilẹ̀ wa padà. Ilé ìta san ransom ó ti tó. Ilé ìta sunkún ó ti tó. Ilé ìta dáwó ó ti tó. Ilé ìta dárò ó ti tó. Èyí tó kàn wá tó ṣẹ́kù òun náà nìgbésẹ̀. very strong, resolute. That is what Fulani does. They control the media. They have well-paid consultants all over the world doing their bidding for them. They have that woman at UN trying to lobby the world that everything is okay in the zoo called Nigeria. But you and I know that the zoo is not okay. You and I know the game plan of the Fulani. And what are you doing about it? Nothing. Every day you read, you lament, you complain. Every day you read, you lament. Every day you read, you lament, you complain. Every blessed day lórí social media wọ́n ti sọ pé wọ́n ti kó èèyàn mẹ́ta o wọ́n ti pa èèyàn mẹ́rin orílẹ̀-èdè wo la wá báyìí o kọ́ ló mọ̀ ṣàánú wa ni o kọ́ ló mọ̀ gbà wá ni o pam àti continue life wa. bó bá jẹ́ láàárọ̀ lárí àti gbàgbé lọ́sàn-án bó bá jọ̀sán lárí àti gbàgbé lálẹ́ bó bá jálẹ̀ lábà pàdé àti gbàgbé kílẹ̀ ò tó mọ́ àti ẹ̀rú ń lọ bẹ̀ mọ́ why torí pé kọ̀ọ̀kan wa kọ̀ọ̀kan bí wa. àwa rántí ọjọ́ kan àjàngbá àrọ́jọ́ ọjọ́ kan àdọ́gbọ́n sí àrántí ọjọ́ kan tí kàn yàn tàbí tí ó kàn yàn. à ń sùn tẹ́tẹ́rẹ́ à ń han arun bó ṣe wù wá à ń fi jí àṣì ọlọ́run ràn wá lọ́wọ́. All you do. That is all you do. You read, you lament, you complain, you do nothing about it. Your lives are being taken away from you. Your forests are being occupied. Your mothers are being raped. Your daughters are being abducted. And the whole national government, presidency, is supporting such people. And you're telling me that Nigeria is viably sustainable. Is that what you're telling me? That somehow this contraption is sustainable, it is viable. It can never be. Because the more you stay in one Nigeria, the more you are inviting the Fulanis to take over your ancestral lands, take over your villages, and to make life a misery for you. That is the end game. That is the outcome. If you doubt me, go and do a bit of research. Ask yourself, who are the Hausa people? Who are the Nupe people? Who are the Bachama people? All of these people were steamrolled by the Fulani march to the Atlantic Ocean. And now they're in Yoruba land. They're in their forests. They are in their forests. And now they are in the Yoruba land. They are in their forest. Nnamdi Kanu ti sọ sẹ́yìn o. Before 2023 ló ti sọ o. Ká tó dìbò rárá fún Tinubu ló ti sọ̀rọ̀ yìí. Àbí ìgbà wo gangan ni wọ́n arrest ẹ̀ gan? Náà wọ́n ti arrest ẹ̀ kan tó arrest Ìgbòho. Ọ̀rọ̀ rẹ o. Ọ̀rọ̀ náà rèé gbogbo gbajúmọ̀. And who is going to drive them away from there? It's not the Yoruba youths. Forget about your youth. Who is going to drive them away from there? Is it not Yoruba youth? Èmi Àkàndọ̀rọ̀ Awíkonko dẹ̀ sọ fún pé president kọ́ o, gómìnà kọ́ o, àwa fúnra lára wa. Bá a bá ṣe tán, ńlá máa lé wọn kúrò nínú igbó wa. So tó bá dìgbà náà, Mr. Túndé Okoli, God bless you sir. Tó bá dìgbà náà, Olóyè Sunday Àdìsá ọmọ Aládékún kò ní ṣẹ̀ṣẹ̀ dúró de àpúrúfà kankan látọ̀dọ̀ ẹnì kankan. Kò sẹ́ni tí ó máa expect pé kó dúró de àpúrúfà gan. Táyé ò ní sọ fún Kẹ́hìndé ẹ̀pọ̀ yá tó bá dìgbà náà. So àwa la jẹ́ balógun ọdẹ́rìn lọ àsìkò gbà náà tí ó gbàràn wa kalẹ̀ lọ́wọ́ Fúlàní. Bàbá lọ nílùú Ọ̀yá máa ti ń lé ní lọ. Kò wá ní jẹ́ pé àwọn karambani ni ó wà lé wa kúrò nílẹ̀ wa. Ẹja gbọ́rọ̀ Nnamdi Kanu tán. You in 2014, 2015, 2016, they said he's a warmonger. He's a warmongering.
I went to America and I told World Igbo Congress that this war you are avoiding is going to come to your villages. They said, no, it's not going to happen. What is happening today? When Yoruba was supporting the dead idiot called Buhari, did I not warn them that this evil you're supporting will consume you? They never listened. They never wanted to listen. IPOB is a terrorist group. You're trying to divide Nigeria. But Nigeria is not. People that you are calling bandits, have you heard anybody come out to say, please, Buhari, since presidency is there defending terrorists in the forest, why don't you proscribe them? No, you cannot proscribe a Fulani group. Never. And all of you are supporting evil. When there is the proscribed IPOB, proscribed indigenous people of Biafra. These are Yoruba journalists writing junk. Every day they keep writing rubbish. But their land is under siege. Àwọn èèyàn wá gùdù ní ráì kan tẹ̀ nǹkan sórí social media. Yorùbá gùdù pọ̀. Àwọn ìbò ńláńlá vocabulary tó gbọ́rí oríṣiríṣi. Wọ́n ti fi support Peter Obi nísìnyí. Wọ́n mọ bọ́n ṣe ń kọ́mẹ̀ntì. Wọ́n dẹ̀ fastest finger ló yẹ ká mọ̀ pé wọ́n. And their land is under siege. Ntí pé Nnamdi Kanu sọ nísìnyí nù. Our land is under siege. Wọ́n sọ pé nǹkan wà under siege. Ó wà lábẹ́ ìkóni papámara. Wọ́n ti gé yín dè, wọ́n ti bù yín dè, wọ́n ti yí yín ká, wọ́n ti ká yín mọ́. Wọ́n sọ pé nǹkan wà under siege. Wọ́n ti wà lábẹ́ ìgbèkùn, lábẹ́ ìkámọ́ tó fẹ́ jẹ́ pé kò fẹ́ sọ́nà àbáyọ fún wọn láti yọ jáde. Ṣírọ́ wà ní gbogbo igbó tó wà ní South West lẹ́rú tí ń bà wá ní ìsìn. Àwọn ọmọ tí ò sí lọ́yọ̀ state wọ́n sá kò léèwé. Bí kan bá dẹ̀ ti sọ pé òun sábà àwọn tó kù náà ṣàjáde ni. Pig. Some of us were raised on pig milk. For how many years now? And you keep asking yourself, what is pig milk? Pig milk is minerally the same milk that the cows produce in Holland can be produced in the zoo. Ṣé tán bá ṣe mílìkì ní nọ́ọ̀tì sáwọn ará South òní máa mú báwọn ò tiẹ̀ rówó mú ṣe báwo ó sì mú nǹkan kó wá láti Holland là ń dùúrà wìtìwìtì. Ẹ bá mú méjì mẹ́rin ẹ fún mi mẹ́rin ẹ jẹ́ kó pé mẹ́jọ bá a ṣe ń kanu. Àrílára wa ti ń ra páàkì bíi plate báyìí ní bíi slate báyìí ni wọ́n fi pálí sísàlẹ̀ wọ́n fi nylon yí lókè bóyá 32 ló wà ń bẹ̀ bá a ṣe gbénu. Wọ́n bá ń ṣe nọ́ọ̀tì owó tí wọ́n máa rí ń bẹ̀. Àwọn gómìnà wọn lówó àwọn olówó pọ̀ ń bẹ̀ o. Wọ́n ní access sí màálù o. Bọ́n ṣe ń fún wàrà tí wọ́n ń tà ní pọ́kú lówó ẹ̀ ni wọ́n mọ̀ fún wàrà tí wọ́n máa fi ṣe míìkì tí wọ́n máa rówó gẹ́gẹ́rẹ́ ń bẹ̀. Ẹ̀rù ìbá ti bà wọ́n náà pé bí Nàìjíríà bá lè pín kó pín jàre. Àwọn tán lọ ń pín wa tìǹù, àwọn tá a pínra wa tìǹù, àwọn tá a jókòó tìǹù, àwọn tá a fẹ́ kú pẹ̀lú wọn nù. Àbí ká pín Nàìjíríà. Governors, your elders are very strong. I love Yoruba elders. The way they behave, the way they talk. Very, very strong. They say they support Akeredolu. This governor from those states. They support him in what he's doing. People must come out to say that enough is enough. When you travel to the north, do you live in the forest in the north? Òótọ́ dẹ̀ ni. Ọmọ Ìgbò tí ń bẹ north sínú igbó wọn ń gbé ni. Yorùbá tí ń bẹ north sínú igbó wọn ń gbé ni. Yorùbá tí ń bẹ ní east sínú igbó là ń gbé ni. Àwọn tó bá wà ní east tán ń gbé nínú igbó á jẹ́ pé wọ́n ń dáko nínú igbó. Àwọn tó wà nínú reserve nìyẹn. Wọ́n ń dáko ń bẹ̀ ni, wọ́n dẹ̀ ń dá legally. Wọ́n lówó tí wọ́n ń san fún ìjọba wọn. Àwọn èèyàn dẹ̀ lọ́talẹ̀ fún wọn. Kì í ṣe pé wọ́n dédé occupy inú igbó onígbó. Ìran Yorùbá ò kí ń rìnrìn àrè bẹ́ẹ̀. Igbo people in Sabangari in Kano, are they living in of course it's Hausa land, are they living in the forest? They came to the town, they work very hard, they build houses, they build mansions, they develop the entire place. Is that not what they do? What are Fulani people doing in our forest? Nobody can answer that question. They say that they're pastoralists. I want some of you. Ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí o. Kí làwọn Fúlàní ṣe nínú igbó wa? Wọ́n ní adaranjẹ̀ ni wọ́n. Nnamdi Kanu fẹ́ sọ̀rọ̀. Ẹ máa rí pọ́ìntì gidi mú bẹ̀. Some of you have had your breakfast this morning. Please go to your fridge or go to where you keep your beverages and you will see pig milk. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ó ló mọ̀ pé majority wa àti jẹ́ ń jẹ àárọ̀ lónìí. There is something we call beverages. Nínú beverages ni tíì wà. Kò wá sẹ́ni tí ó mu tíì tàbí tí ó ra tíì tí ò ní ra mílíìkì sí. Mílíìkì ohun kí náà fi ń ṣe wọ́n ní wàrà màálù.
báwọn Fúlàní ṣe wá sin wàrà tó bọ́n ṣe wá sin màlúù tó bọ́n ṣe ń fún wàrà tó wọn ò lè ṣagolo mílíkì kan kó túmọ̀ sí pé wọn ò wà innovative wọn ò wà intelligent. kò sílùú tí míìkì ti ń jáde tí wọ́n ń da màlúù káàkiri míìkì Holland ẹ sọ pé pig milk Holland náà ló ti wá Holland pig milk ti wá wọ́n dẹ̀ gbalẹ̀ gbàlú káàkiri Nàìjíríà ní tá à mú Nàìjíríà lójúmọ́ ó tó bó Holland ṣe bísínẹ́sì. Times in Africa we don't reason very well. The way we reason is jaundiced, it is disjointed. I can't understand for the life of me why instead of them to waste all that money arming and equipping this Janjaweed army Mietiala to come and conquer you and I, why don't they open a milk factory somewhere in the north and bring the milk down south? I'm sure Southerners will buy it. After all, pig milk comes all the way from Holland. Tàbí? Pig milk all the way from Holland. Àbára máa ra gidi gan. Now you understand it. Because of the way you people reason. Why can't you produce? Is it difficult to produce milk? The same milk that comes out naturally from the udder of the cow. Why can't you can it somewhere, process, pasteurize it, and send people to eat, to drink, or to do whatever with? All over the world, that is what is happening. In fact, they produce so much milk in Europe that they pour it away. Why can't you do the same thing? A whole president claiming they are in the 21st century are supporting a very primitive practice of moving cattle from place to place. All of you, you're not ashamed of yourselves. You have no shame. As somebody will say, your shame is shaming me. I'm telling you, you people from the zoo, I'm ashamed of your ignorance and stupidity. You people are hopeless, completely hopeless. One day I want you to come and say, we're intellectuals. And you're moving cattle from Kafanchan to Ahoda. You are intellectuals. You are intellectualizing. You are in the 21st century. You are moving cattle, driving cattle now from over 300 miles. Tell me the country in the world aspiring to be a member of the UN Security Council where you move cattle from place to place. Are you people well at all? You so-called Nigerians, are you normal in the brain? I'm asking you a simple question. Show me a country that aspires to be in the 21st century moving cattle from place to place. Tell me they're grazing. Yes, of course. Orílẹ̀-èdè wo káàkiri àgbáyé ni wọ́n tún ti màlúù káàkiri sin màlúù bá ṣe ń sin Nàìjíríà. Tá a da màlúù látọ̀yọ́ dé Ògbómọ̀ṣọ́, da màlúù látọ̀yọ́ dé Awẹ́, da màlúù látàwẹ́ dé Ìwó, da màlúù látògbómọ̀ṣọ́ dé Odò Ọba, da màlúù látògbómọ̀ṣọ́ lọ sáwọn ìlú míì bọ́n ṣe ń dà káàkiri. Countries that please tell me. All of you don't have any shame. When you have people, an entire presidency coming out to defend a very primitive, archaic agricultural practice, then you know you're in very serious mess. You are in one almighty trouble, I'm telling you. People are in a mess. The Holland that you get your big milk from, do they move cattle from Rotterdam to Amsterdam? Not at all. I'm asking you a simple question. But they produce the big milk that you're drinking every blessed day. Why can't Fulani produce big milk in Sokoto? Why can't they produce Carnation milk in Kano? They have the cattle. Before the white man came, did you see any Fulani in your forest? All these people talking rubbish about movement of cattle and movement of... I'm asking you. Yes, now. Káwọn òyìnbó tó dé. Fúlàní ọ̀dẹ̀ran dénú igbó wa rí. A bá wọn pàdé ń bẹ̀ rí. Àwọn baba ńlá baba wọ̀ sọ pé àwọn bá wọn pàdé ń bẹ̀ rí. Kò sí lákọọ́lẹ̀ pé wọ́n dẹran dénú igbó wa rí. Níbo wọ́n ti wá kẹ́ran wọn wá. Before Britain came and handed over Nigeria to Fulani, ask your grandfathers, please, or your grandmothers. Ask them. All this nonsense we are hearing today in this so-called one, I want to tell you the dangers of one Nigeria. All this nonsense you're hearing today about one Nigeria, Fulani in our forest, Fulani in our village. Before the white man came, did you see Fulani moving their cattle all over the place? They do not have meat to eat. They will answer these questions for you. Because... Ìbéèrè ńlá ló béèrè lọ́wọ́ wa yìí. Káwọn Fúlàní ó tó máa dá màlúù káàkiri, sáà jẹran. Nígbà tèmi gbọ́njú. Mo ti sọ́rí ẹran ràgó. Ẹ̀yin dáàdì mi lè testify sí, ẹ̀yin mọ́mì mi lè testify sí, ẹ̀yin ẹ̀gbọ́n mi lè testify sí, ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ lè testify sí. Kò sẹ́ni tí pa màlúù fókù. Ràgó ni. Ń bá pa ràgó 3, 4 lọ́dún láyé ìgbà náà olówó ni. Ìyá mọ́mì mi wà náà àwọn tó ń ta ràgó. Máa ń wà ní sọ ẹran tán máa so ràgó mọ́lẹ̀. Ìyẹn lẹ́ ń pè lóògùn fi lónìí. Ràgó là ń pè ńgbà náà. Ẹran ràgó. Ẹran mèsòrò. Là ń pè mèsòrò.
ni wọ́n fi pẹran ni wọ́n fi ńlá fi ṣèkó mọ́ kì í ṣàgbò. well ọ̀rọ̀ náà rèé o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.